kalẹ̀. Ẹ kálẹ́ o. Hello, ẹ kálẹ́. Ẹ kálẹ́ kí lẹ ní fún wa. Àjọyìn. Inú ní kankan fún yín ju pé èmi wá dìfẹ́ǹdì ẹ̀sìn mi tó jẹ́ Islam lọ. Tí mo dẹ̀ mọ̀ pé òun ni ẹ̀sìn òtítọ́ tí gbogbo wa lẹ́tọ̀ọ́ láti máa sìn. Takbiru. Tí ò sí ẹ̀sìn ìdàlá ilẹ̀ Islam. So ọlọ́run ọba Allah ni pé ẹ̀sìn tó wà lọ́dọ̀ ọlọ́run ọba Allah tí wọ́n máa tẹ́wọ́ gbà òun náà ni Islam. Bọ̀dá Idris ẹni sùúrù. Ní tẹ́ ká yìí nínú Kùránì ó wà nínú Bíbélì náà bẹ́ẹ̀ o. Ó wà nínú Bíbélì náà bẹ́ẹ̀. Ó wà nínú Bíbélì náà bẹ́ẹ̀. Kò ń sọ̀rọ̀ Báíbù ọ̀rọ̀ Kùránì ni Báíbù. Kí ni nǹkan tí ẹ gbọ́ tẹ fi wá sókè, kí ni nǹkan tẹ fẹ́ wá dìfẹ́ǹdì? Nǹkan tí mi wá dìfẹ́ǹdì gbogbo nǹkan tẹ̀ ń takò láti àárọ̀ tí mi ti wà ní kíní Islam náà ní jẹ́nẹ́rálì. Ẹ tí ìṣọ̀yọ̀ kan tẹ fẹ́ dìfẹ́ǹdì. Àwọn òráyè ẹjọ́ ókè mo gbọ́ tí ẹnìkan sọ lẹ́ẹ̀kan tó ní Suratul Hadid pé Suratul Hadid pé torí pé àwa kì í bọ Ṣàngó a máa ń ka Suratul Hadid. Ẹ má jọ Ògún náà dárúkọ Ògún. Ẹ ò ní àkí ń bọ Ògún ẹni tó sùúrù Suratul Hadid. brother Idris ẹni tí ó sọ̀rọ̀ yẹn ẹni yẹn ti bọ́lẹ̀ so ẹ kàn lè máa rojú ẹni tí ò sí bímọ tó bá bẹ́ ń bí àjọ máa fi yín lẹ̀ pẹ̀lú wọn tẹjọ́ máa sọ̀rọ̀ bẹ̀ wọ́n ti lọ ìkan míì tẹ bá tún ní ẹ sọ fún wa kẹjí ká gbọ́. Òkè gbogbo nǹkan tó wá rú yín lójú nínú Islam ẹ béèrè lọ tèmi náà. Ó dá ìbéèrè tí mo fẹ́ bi yín ẹ bá wa ka Suratu Fil. Àwa kọ́kọ́ fẹ́ bi yín pé ṣé ohun tó wà ń bẹ̀ ṣó ṣẹlẹ̀ ni àbí alẹ́gòrì. A'udhu billahi minash shaitonir rajim. ẹ̀ẹ́dẹ̀ ní sùúrù bó lẹ́ ń kẹ́jú lọ báyìí. Ẹ̀yin náà lè kí n ka nǹkan lámú lè fẹ́ kà. ẹni sùúrù ẹ̀ farabalẹ̀ ohun tẹ́ máa kà tó máa sun yín rẹ́sàdì dátà. ms ẹgbẹ́ bá wa gbé ẹ̀kúnrán yẹn sí ibẹ̀ kó kà káwọn èèyàn fi lè. Suratu Fil. nọ́mbà kí ni. bẹ́ẹ̀ á ti fẹ́ kúrò lórí fásitì àwọn ẹni rẹ̀ ẹ má jìkà kúrò bẹ́ẹ̀. Suratu Elephant. Èmi ìbáníkà wa ní sáà méjì mọ́ mọ́dún ti pààyàn yẹn. Bíbélì rẹ̀ ní kí gbé wá. Ẹ jẹ́ kí ẹni yẹn kàn ṣàlàyé bíbá iná wa máa tẹ̀síwájú lórí ìtàn elérin ni wọ́n ń sọ ms. Ó yá ẹ jẹ́ kí wọ́n sọ̀rọ̀ nípa àdìsí yìí. Kí wọ́n kà ń Lárúbáwá tó kọ́ńdọ̀ yẹn jù ẹ̀. Brother Idris ọ̀yà gbẹ́nu sí máì. Àwọn ọmọ Nàìjíríà fẹ́ gbọ́ yín. Ẹ sí máìkì yìí brother Idris Idris Aloma. Ẹ ń gbọ́ mi. Àti gbọ́ yẹ bá ọkàn. A'udhu billahi minash shaitonir rajim. Bismillahir rahmanir rahim. Alam tara kayfa fa'ala rabbuka bi ashabil fil. No, nǹkan ló ṣẹlẹ̀ gbogbo ilé ẹ má dá wọn lẹ́bi nǹkan tí wọ́n ní kọ́kà lọ́ka ms ẹgbẹ́ Kùránì jọ elérin yẹn sí ìyẹn lọ́wọ́ gbọ́ ìyẹn lọ́rùn gbà bẹ́ẹ̀ ká. Kò í ṣe pé ẹ máa kà á lọ bí ẹ bá wọn gbé ẹ máa túmọ̀ ẹ. Mo wá ń béèrè lọ́wọ́ bàbá yẹn wípé ṣó ṣẹlẹ̀ ní àbí alẹ́gòrì ni. Ẹ jẹ́ ká kà ní ká kà ẹ tún ní owó lẹ́mẹ̀jì ká tó wọ́n fẹ́ gbé wá fún yín ni. Ẹ farabalẹ̀ ẹ máa ka Kùránì tí a sú yín bí ò ń ṣe nǹkan kí lorúkọ ẹ̀ rárá bá wa gbé sí i. Naam, ṣé kí n ká báyìí? Bóyá bàbá bismillah. Bismillahir rahmanir rahim. Alam tara kayfa fa'ala rabbuka bi ashabil fil.
ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. ẹ má máa jẹ́ mi ò pin fa. ẹ fi mímu sísàlẹ̀ mọ̀ kú ẹ̀ ń ka tẹ̀jú ìdí ẹ jẹ́ ká jẹ́ kọ́ ka èèyàn kan lè bá wọn sọ̀rọ̀ ẹni tó bá yẹ bá wọn sọ̀rọ̀ bóyá ìwà lẹ́sìn àfàṣọlá champion ẹni tó bá yẹ bá wọn sọ̀rọ̀ lè èèyàn kan. èmi ni mo ní kán ṣí ibẹ̀ mo wá ń béèrè lọ́wọ́ bàbá wa Idris pé ìtàn tó wà ń bẹ̀ yẹn. bàbá ẹ jẹ́ kó tiẹ̀ kọ́ ka tán ṣọ́ọ̀tì délẹ̀ ni. wọ́n ti kà á tán. ok ẹ lè jọ sọ̀rọ̀ mọ́ ẹ ṣe. ṣé ó ṣẹlẹ̀ ní àbí alẹ́górì ni. ẹ bá jí kọ́ tẹ̀ tu àwọn ọmọ ohun tó wà ń bẹ̀ fà. gbogbo kan tí Quran bá sọ ó ṣẹlẹ̀ náà ni 100%. ẹ ṣàlàyé nǹkan tẹ kà ń lárúbáwá champion náà bá ti ṣàlàyé kẹ́ẹ̀dẹ̀ jọ sọ̀rọ̀. ok sir. gbogbo àwọn fẹ́ gbọ́ nǹkan tí wọ́n kà yẹn a fẹ́ gbọ́ nǹkan tó kà. Ọlọ́run ní alam tara kayfa fa'ala rabbuka. Allah ló sọ bẹ́ẹ̀ o Allah ni o Allah ló sọ. Allah náà ni. Allah is Allah. La ilaha illa Allah. Allah doesn't have interpretation. ló fẹ́ sọmọ nínú kan tí bàbá rẹ̀ ọ̀sán sí i. ẹni sùúrù Allah ó wà náà àfà tí wọ́n ní a lè pè ní Ọlọ́run ọba ní èdè Yorùbá. àwọn àfà ló sọ bẹ́ẹ̀ àwa dẹ̀ ń sọ pé kò rí bẹ́ẹ̀. ṣe bí Yorùbá ni mo lè pè ní nǹkan tó bá kí ló kàn ìṣẹ́lẹ̀ kan mi ní ẹ̀sìn mi. bá wa sọ bẹ́ẹ̀ ibi tí wàhálà bá kọ́kọ́ ti ṣẹlẹ̀ ká tó máa lọ nílẹ̀. ẹ lè sọ nǹkan tí màá pe Ọlọ́run ọba mi náà mo lè pè lọ́lọ́ mo lè pè ní Allah tó bá wù mí Allah ló dáa jù kéèyàn pè. Allah is Allah ó ti sọ pé la ilaha illa Allah ó ti sọ bẹ́ẹ̀. bàbá champion bàbá Idris àwọn òráyè ẹjọ́ àlè pariwo àṣẹjẹ bèlúbèlú wa ni so Allah ló wà ń bẹ má change orúkọ tí bàbá ọmọ ò change Allah is Allah níbí báyìí tó kà ń sì kò ń ṣe Ọlọ́run ọba Allah náà kọ sí Allah náà kọ sí tòmọ́ dà wá láàmú tó bá fẹ́ dìfẹ́ǹdì Allah tẹ̀lé òfin wa níbí báyìí tó bá ti lè tẹ̀lé kó bọ́lẹ̀ kó máa lọ àráyè ẹjọ́. ó kí ó yá Allah ó yá jẹ́ kí n pè é lálá. ó yá continue jàre ẹ̀gbọ́n. so Allah sọ pé alam tara kayfa fa'ala rabbuka bi ashabil fil. sí ìrìn ànábì orí bí ìkan tí àwọn Allah tá a ṣe fún àwọn ìjọ elérin lókè ìtàn yẹn kí wọ́n tó bí ìtàn yẹn ṣẹlẹ̀. ní kò tún tàn irun tó kà ní kó máa tú lọ ṣe máa tú tó máa sú ẹ. sẹ́yìn lẹ́nu ẹ̀ dé mi sẹ́ fẹ́ ṣàlàyé ẹ̀sìn mi fún mi ni èyí máa ṣàlàyé fún yín ẹ̀yin lẹ́yìn máa ń pa ẹ̀sìn yẹn mo fẹ́ ṣàlàyé fún yà. ẹ̀ lè dè mí èmi ẹ̀ ṣe kíní àmì university graduate ẹ̀ lè dè mí náà. nígbà náà wá ń kọ́ àní ó kọ́ wá ń sùn. ìdílé pé Ọlọ́run sọ bó ṣe sọ irin kalẹ̀ tẹ́ sọ pé àwa báwo láti máa bọ irin irú graduate bíi bá máa sọ history bí irin ṣe sọ̀kalẹ̀ bí iron element ni nínú science ẹ̀ ń bọ ẹ̀dẹ̀ ń sọ fún mi pé iron tẹ́ fi ṣe ordinary motor ẹ̀ ń bọ àdẹ̀ ń ṣàlàyé ẹ̀sìn fún yẹn múra kẹ̀kẹ́ ní sẹ́yìn lẹ́nu ẹ̀. ní ọjọ́ míì tẹ́ bá ti wá sí orí platform. ẹ wá pé kílẹ̀ yóò ló dùn ara ẹ̀ tẹ̀kẹ̀ kóra ẹ̀ jọ à ń ṣàlàyé abẹ́tù nǹkan fún yín. ẹ ṣe sùúrù wá sílẹ̀ ń ṣe 2 times 2 is 4 irin hadid iron interpretation nìyẹn mi sọ pé enumerate ẹnu lẹ́tí fi ń mirate yẹn náà mi ní enumerate interpret ni mo sọ. Suratul Hadid bọ́lá ṣe ṣàlàyé bó ṣe sọ irin kalẹ̀ ó lè wà ní sáyẹ pẹ́tẹ́ tí wọ́n bí irin ṣe wálé ayé ẹ máa rí bẹ́ẹ̀. àní Suratul Fil ní kẹ́ ẹ bá wa interpret a kì í máa ń bẹ́ sọ́tún bẹ́ sósì ẹ ti ń ṣàlàyé ìjọ elérin lọ gẹ́gẹ́ bó ṣe ń sọ. elérin kí ni lẹ́ńdè mò ń ṣàlàyé rẹ̀ ń dè. Yes, and ní rules and regulations bí we don't just talk them now. ọ̀dà má bínú nǹkan tó ṣẹlẹ̀ ní ẹ bá wa tú Suratul Fil ní kẹ́ ẹ bá wa ṣe wáàsí tàbí tẹ̀fsírì ẹ̀ no you yes let him go. champion ó ti bọ́lẹ̀ ó kàn tún ń bèèbù ni. bẹ́ẹ̀ wọ́n fún ẹ máìkì kó sọ̀rọ̀ ọkàn ìjà ló wá jà wọ́n ní ẹ tún nǹkan tẹ kà ní lárúbáwá.
tẹ bá ti tutọ́ ẹ lè wá sọ story ẹ̀ dẹ̀ ń jà ẹ̀ ń bó èbú. champion náà ti mú padà champion náà ti ṣàlàyé wípé sóṣẹlẹ̀ ríìlì ni. Champion náà ló ń bá sọ̀rọ̀ kò sẹ́ni tó dá sí. ẹ̀ẹ́dẹ́ mi rí bẹ́ẹ̀ nìyẹn. èébú nìyẹn wá buṣẹ́ rí pé ìgbé ọ̀rọ̀ kalẹ̀ bí wọ́n ṣe kọ́ wọn ní kéwú náà ṣe ń dáhùn. ẹ rí i pé bìkan sọ ó ní Muhammadu Rasulullah walladhina ma'ahu ashiddaa'u 'ala kuffar bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. ẹnì sọ́nlẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. walladhina ma'ahu ashiddaa'u 'ala kuffar tí wọ́n bá ní ṣàdá ó túmọ̀ sí wípé wọ́n máa ń jágbe mọ́ kèfèrí ni gbogbo nǹkan títí wọn mú kókó mọ́ èèyàn ni ṣẹ́tìrí pé ó jọ dìwé tó ṣe sọ̀rọ̀ ń sìn kò jẹ̀bi rárá. That is how he was brought up. ẹ ò bó ṣe ń bú mi láì mọ̀ mí rí. kò lóhùn gan ẹnu ẹgbẹ́ òdò bí kéwù olójú lọ́rẹ́ rẹ̀ lọ́lé kéwù ó ka kéwù bí ká díẹ̀ mọ́ fẹsẹ̀ tẹ́ àtàn dìde ọmọ òfin. kò mọ ohun tó fẹ́ wí gan jẹ. ẹ má bínú champion ẹ kú iṣẹ́ ẹrú máa bẹ̀ ó gọ̀ ni olódo ni ẹ jẹ́ ká máa bí ètò wa lọ ẹ̀yìn èèyàn mi. lórí èkó ẹ jí ká bẹ̀rẹ̀ ètò náà kúrò àtẹ̀fẹ́ ká nǹkan. ms tẹ̀síwájú. bọ ẹ mọ̀ kọ́ tó máa ń ṣe ni wọ́n máa ní tọ́wọ́n bá wa bí wọ́n jẹ́ kó wọ́n sọ̀rọ̀ wọ́n fún ní mic ṣàlàyé nǹkan tó kà ó dẹ̀ ń rojọ́ wẹ́wẹ́ mí mọ nǹkan tí kìíní yẹn le fún wọn ẹ máa kà nǹkan ṣàlàyé nǹkan tó kà ẹ dẹ̀ máa fẹ́ jà. interpret yàtọ̀ sí enumerate. What is the meaning of this? so then ọba tí wọ́n ti fẹ́ mọ sọ ìtàn yẹn kájí wọ́n máa sọ ìtàn yẹn àdé àgídé ni. òun tẹ bá wà pẹ̀lú bàbá mi. ẹlòmíà tún ti bẹ̀yẹn gẹ́gbẹ́ rẹ̀ ṣubú. àwọn kan bá fún un. àṣìṣe máa sọ tó bá ti ń sọ ká máa jẹ́ kó máa sọ̀rọ̀ àbọ̀ ìbọn ṣíṣe. ìtàn tí ò rí ìlì ni tó ń gẹ́gẹ́ fún alára rẹ̀ yẹn yóò padà kó ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí rẹ̀ lẹ́sẹ̀ tó dáa béèrè evidence lọ́wọ́ ẹ̀. nígbà tí o sọ délé àsúrà yẹn irọ́ lásán ni súrà yẹn irọ́ lásán ni irọ́ wọ́n ronú kọ́ ni àti abúlé fi ẹja rí kiri ìjọ kíjọ tẹ bá ti rí wọn ẹni kí wọ́n máa ka súrà yẹn kí wọ́n máa interpret ẹ̀ á máa dàbí ẹni pé bí wọ́n máa tọ́jú brain yẹn irọ́ pátá ni. sẹ́rí àwọn àáfà wọ́n ní ọ̀pá kọ̀ọ̀kan tí wọ́n pe orúkọ àwọn ẹyẹ tó sọ̀kalẹ̀ yẹn ó wá jẹ́ 201. bẹ́ẹ̀ni záríwá bábílà oríṣiríṣiríṣi bílà ni wọ́n jẹ́. àwọn yẹn mẹ́jọ làwọn yẹn. bẹ́ẹ̀ni. so sẹ́wárí ti yẹn 201 ni tíra rẹ̀ pọ̀ bí nǹkan mi ò dàgbọ́n mo nínú lé ń bí báyìí tòótọ́ tí wọ́n pè ní orúkọ tẹ́ mọ̀ pé àwọn orúkọ àwọn àjẹ́ ni wọ́n pè wọ́n pé orúkọ àwọn àjẹ́ yẹn àwọn ẹyẹ tó sọ̀kalẹ̀ lọ́dún yẹn which is báwo ni àwọn ṣe wá rí orúkọ yẹn tí Al-Qur'ani ò dẹ̀ ṣàlàyé orúkọ yẹn fún Muhammad. That is it. àmọ̀jù ni ṣáàmẹ̀sì tí ṣe tán ni. Abáṣọlá ìtàn yẹn gángan fúnra rẹ̀ irọ́ ni kankini yẹn wọ́n ń ní o. nígbà tí wọ́n ní ẹyẹ lọ Jahannama ó lọ rí fẹnu mú òkúta ń dùn. That is what we call allegory. ẹ̀tún wa mọ tó fọ́ ní pẹ̀lú ìtàn yẹn wọ́n ní nígbà tí àwọn ẹyẹ yẹn èèyàn ni wọ́n o tí wọ́n lọ fẹnu gbé òkúta láti inú ìlú tán wá dé nígbà tán wá parí iṣẹ́ tán wọ́n wá fẹ́ lọ sọ̀mítì agbára padà fún Allah tó rán wọn níṣẹ́ níbẹ̀ làṣetọ́nì tí wàá pàdé wọn lójú ọ̀nà ló bá ní níbo lẹ́ ń lọ àwọn lágbára tí Allah fáwọn làwọn fẹ́ dá padà ó ní sẹ́ dìndìnrín ní tálà bá ti fún yẹn lágbára kì í gbà mọ́ ó
ó yẹ máa da ayérú lọ ó ní bá ṣe bẹ̀rẹ̀ sí ń da ayérú lọ nù. irọ́ Ọbaṣọlá ẹni nùsùlù ṣẹ́rí àwọn apá kan tó sọ pé ìtàn yẹn rọ ni pé tẹ́rù àbábílà yẹn àwọn ẹyẹ babiliyún ni àwọn babiliyún ni bábílà yẹn. Babylon pé kò sí tó jọ Babylon ẹ ṣe jàre pé Babylon ni wọ́n pé kò sọ̀rọ̀ tó jọ ìyẹn pé bóyá fẹ́ wò wọ́n fẹ́ wò pé Babylon ni. tẹ bá rántí ìtàn Ìyáhùmù Muhammadi. Ṣé mọ̀ pé bẹ́ẹ̀ yẹn jìn sí irú ńlá ni. Bẹ́ẹ̀ ni Umu Muhammadi àwọn eléyìí ṣàfà ẹgbẹ́ àwọn àfà gidi wá àwọn àfà tí wọ́n kọ́ sí irú gidi tí wọ́n jìdò tí wọ́n jinlẹ̀ tí wọ́n sọnù tí wọ́n parẹ́ sínú mọ̀ ẹgbẹ́ wọn wá kábí wọn léèrè ọ̀rọ̀ wọn sá lọ. champion ẹyẹ tí wọ́n sọ pé gbòkúta nù náà òun mo gbé sójú screen. òun rèé nà kọ́nàkọ́nà gbàjá kàsọ́rùn làwa ń pè é mẹ́jọ lẹyẹ mẹ́jọ lẹranko ó ní àṣà olúgbó àwòdì awọ sìnra kọ́nàkọ́nà gbàjá kàsọ́rùn òun rèé ọjà àkà tó wà lọ́rùn ẹ̀ white ni. ẹyẹ yìí wà lóòótọ́. ó wà lọ́kọ́nàkọ́nà làwa ń pè lọ́dọ̀ tiwa mẹ́jọ ni wọ́n ní àwọn ọ̀nì wàkàwàkà lọ́sàlálẹ̀ odò àwọn ni wọ́n sì mú gbóni ìṣẹ̀ṣe lókun iye mẹ́ja ẹyẹ mẹ́jọ lọ bá wọn lọ ẹran ló mẹ́jọ lọ bá wọn lọ àwọn làṣà awo olúgbó àwòdì awọ ọ̀sìn ọ̀rà kànnàkànnà gbàjá àkàsọ́rùn àkàlàmàgbò ẹyẹ àfìyẹ́fẹ́ rẹ̀ níjù igúnnugún awo sàmárò àti aláwo òde ìbàrìbá àgbègbè awo òde ìjẹ̀bú ẹyẹ kékeré òtòtò fíòfíò àgbọ̀nrín ọmọ oníṣàgàlò ẹkùn yọkànnà níjù òbíjẹ ẹlẹ́sẹ̀ oṣù ọ̀bọ ayíra níjù olóńgbò dúdú ọmọ wọn nílùú léṣe erinmi òkè erinmi ìsàlẹ̀ ẹtàbọ̀gẹ̀dẹ̀ múlẹ̀ òun làwọn wá ń olórí burúkú ni wọ́n o ìtàn onítàn ni wọ́n ń kọ. àwọn àáfàá tí wọ́n bá jiná nù mọ̀ kí wọ́n wá tí wọ́n mọ bíálù tí wọ́n kọ́ ìzáàbù tí wọ́n ní àwòrán. wọ́n ń wún ni o